ẹ̀yin tèmi ẹ̀yin ti Funky TV ẹ rí pé rí mi ẹ kú ọjọ́ mẹ́ta ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbikíbi tóun tẹ́ ti ń gbọ́ mi mo tún wá ṣèké kan fún yín ni o mo wá ṣèké múfì kan fún yín tí orúkọ rẹ̀ jẹ́ Dare vs Live. Dare vs Live mo mọ̀ pé nǹkan ẹ ti wo 1 ẹ máa retí láti wo 2. Mo wish pé kẹ́ lọ wo fíìmù yìí nítorí tẹ́ bá wò mi ìmọ̀ yín tẹ́ ti wò ẹ máa rí pé 1 ni ó kàn yàn lọ́gbọ́n ó kàn yàn lọ́gbọ́n gan-an ọdún tó wà ń bẹ̀ pọ̀ tẹ́ pé a lè mú méjì àbí mẹ́ta tá a lè mú lò ń bẹ̀ ṣùgbọ́n tá a bá wá rí ọdún tó wà nínú 1 mo mọ̀ pé máa retí 2 ni mo ṣe wá jáde wá pé kẹ́ wá wò èyí tẹ́ ti wò kẹ́ lè mọ̀ yín pé fíìmù yẹn ọ̀pọ̀lọpọ̀ èmi lè máa mọ̀ pé fíìmù bẹ́ẹ̀ wà níta tó ń jáde lọ́wọ́ táwọn èèyàn wò mo ṣe wá já yín tán kí pé kẹ́yìn tẹ́ ti wò kẹ́ lè mọ̀ pé fíìmù kan wà tó jẹ́ Dare vs Live. Fíìmù yìí dùn gan ni ẹ wá mọ̀ nǹkan tó wá dálé lórí tèmi gangan fi láìkè ni pé ó dálé ìfẹ́ lórí ó wá dálé ìfẹ́ ọ̀tọ̀ ó wá dálé àwọn obìnrin nítorí most especially tẹ́ bá rí nínú ìdílé mi wọ́n máa sọ pé àwọn obìnrin àwa la máa ń da relationship rú wọ́n máa ní ọkùnrin ẹ mọ̀ ó ṣàwọnù àwọn ṣùgbọ́n lè obìnrin ṣiṣẹ́ takún bẹ̀ nínú bẹ̀rẹ̀ fíìmù kí n wá ṣèké díẹ̀ fún yín kẹ́lẹ́ lọ́wọ́ parí gẹ́ẹ̀yì dédé pinnu ní pé òun ò fẹ́ bímọ sílé ọkọ méjì ṣùgbọ́n ńkọ́ nígbà tó máa pàdé ẹni tó bímọ alákọ̀ọ́kọ́ fún ẹni yìí bẹ̀rẹ̀ sí máa threaten gẹ́ẹ̀yì bó ṣe ń gbìyànjú tó fẹ́ mú ìlérí ẹ̀ṣẹ̀ bàbá yìí ò fẹ́ yẹ kó bọ́ sí ó bímọ kan tán gẹ́ẹ̀yì love ẹ̀ normal ṣùgbọ́n bọ̀bọ̀ eléyìí ọ̀gbà ẹ bá gbọ́ ọ̀gbà ni kò gbéṣẹ́ wọ̀nyàn rárá gbogbo nǹkan tí kẹ́hìn ṣe fún gan-an ó kàn káǹtẹ̀ pé kí ló ṣe lè àwọn ọmọ mẹ́gan lòún kàn tú òkú tí ẹ fẹ́ rí tiẹ̀ ò bókè fún àǹfọ̀ọ́sà rẹ̀ ipò kóun lè mú lè rí ṣe òun fẹ́ bímọ fún bọ̀ bẹ́ẹ̀ náà ń kọ́ ṣùgbọ́n mi lè ṣàlàyé tán fún yín ẹ kọ́kọ́ lọ bá mi wọ́n àyín tẹ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n náà máa dúró dé tù kẹ́jẹ́ ká òkú tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n tí 2 bá ti jáde ẹ trust èmi máa gbé yín débẹ̀ máa jẹ́ kí n mọ̀ pé 2 ti jáde ẹ̀yin ṣáà má gbàgbé láti máa subscribe sórí ọ̀dọ̀ Funky TV láti máa dá yín tán kí máa jẹ́ kí n mọ̀ èyí tó bá ti ní 2 àtàwọn fíìmù tó bá yẹ pé ó wà responsible tó jẹ́ pé ó wà reasonable tá a lè jọ máa fún wa tá a lè máa fi kọ́ ọgbọ́n 2 sí 3 láti máa fi kún ìrìnàjò wa ẹ má gbàgbé láti lọ wo Dare vs Live.